الحديث الثالث والعشرون حديث لك تللغو عن أبي مالك لا تيودو بابا مالك الحارث بن عاصم أوناني حارث أما عاصم الأشعري أسجى أشعري رضي الله عنه كي الله وباكو ينسي قال أصبعي ويكي قال رسول الله صلى الله عليه وسلم òjíṣẹ́ Ọlọ́run ọba kí ìkẹ́ àti ọlá Ọlọ́run kó máa bá ó sọ báyìí wípé at-tuhuru shatrul iman ìmára ìlàjì ìgbàgbọ́ ló jẹ́ walhamdulillahi tamla'ul mizan gbólóhùn alhamdulillah ó kún òṣùwọ̀n wa subhanallahi walhamdulillahi tamla'an gbólóhùn subhanallah àti alhamdulillah méjèèjì kún òṣùwọ̀n aw tamla'u ma bayna as-sama'i wal ard àbí ohun tó kún àlàfo sánmà àti ilẹ̀ was-salatu nurun ìrun sì jẹ́ ìmọ́lẹ̀ was-sadaqatu burhan ìtọrẹ àánú sì jẹ́ àwíjàre was-sabru diya sùúrù sì jẹ́ ìmọ́lẹ̀ wal-Qur'anu hujjatun laka aw alayk al-Qur'anu sì jẹ́rìí fún ọ àbí lé ọ lórí kullu nasi yaghdu gbogbo ọmọnìyàn nísìn jí jáde lówùúrọ̀ faba'i'u nafsa tí wọ́n sì ń fi ẹ̀mí ara wọn ṣòwò famu'tiquha bóyá yóò rà padà tí ó là kó níbi ìyà aw mubiquha àbí kí ó kó ìparun bá rawahu Muslim Imam Muslim ló gbà wá